ẹ̀yin èèyàn mi eléyìí wà lẹ́ni òsín nǹkan ń bẹ lábá rí àwọn ọmọ warriors tó bá lọ ń kọ́mẹ̀ntì sọ́dọ̀ ọmọ wọn tọkàn ń pín wèrè ṣe láàrin mo wá òwe ẹ máa gbọ́ ọdún o àṣẹ ìjámọ̀ ọdún o àbí eléyìí ló yẹ ká mọ̀ ọ́ rí bẹ́ẹ̀ ni ṣáà ní pẹ̀ràn báyìí ká ṣe patí kí ó rẹpẹtẹ mọ̀mọ́ ti gán bọ́ọ̀dì ẹ̀yin ọmọ ewúrẹ́ àǹfà ìyá yín ti lọ tà yín fájèjì o follow no road you no go here mọ̀mọ́ yín tẹ fẹ́ kú fún ṣèbí dọ̀kásì ló burú dọ̀kásì is wicked kò lẹ́kọ̀ọ́ ìyá yín ló ti lọ tà yín fájèjì congratulations ẹ kú àlejò àlejò rẹpẹtẹ làbárí àwọn warriors tó bẹ̀rẹ̀ sí comment under post mọ̀mọ́ tó bẹ̀rẹ̀ sí ṣe yá yóò yá mo ní pàtí eléyìí ó máa lẹ́tìkẹ́ ẹ bá dẹ̀ ti ṣe kínní kó tó di pé mọ̀mọ́ ṣe birthday ẹ bá fúlù birthday mọ̀mọ́ ní bíbá kẹ́ ẹ ti ṣe gbogbo kínní because eléyìí tẹ̀ ń ṣe after birthday kò ṣe kínní mọ̀ ìgbà birthday yẹn ló yẹ kí gbogbo yín kẹ́ ti ní peace mọ̀mọ́ àtàwọn warriors ti ní peace nsìn wow congratulations o inú mi dùn fún yín congratulations gbogbo ẹ̀yin tẹ́ wá ṣebí ní ẹnu ìjẹta yìí mo ṣèrè pàṣọ ọ̀rọ̀ tó ṣì bò ó Lizzy àbí jánà dẹni tó sì gbé Lizzy síbẹ̀ tó sì bu Lizzy mo tún rí Lizzy o lè dùn mọ́ta mo tún rí yẹn náà tó tún bu gbogbo kí làwọn máa ṣe sí àwọn vendor sorry àwọn speaker mọ̀mọ́ tó ń bú Lizzy báyìí ṣé ó ti tán nìyẹn ṣé Lizzy ò dẹ̀ kí ń dáríjì èèyàn àdúrà tẹ́ mo máa gbà mo yẹ mọ̀ pé mo ti sọ fún yín ní pé kí mọ̀mọ́ yín kó má lọ gbowó kó má lọ rìvíìlì identity yín fún Lizzy kí Lizzy má lọ ṣe ìyà fún yín tó Lizzy máa ń sọ forgiveness is a sin ni ó so eléyìí tó jẹ́ pé ìyá yín ti lọ gan bọ́dí ń sìn ẹ̀kọ́ àlejò ẹ̀kọ́ ẹ̀rí ẹ̀sìn tí ẹ̀sìn ọmọ mo mọ̀ pé ara yín ti máa gbọ̀n bí tẹ́ wà báyìí ẹ̀ṣẹ́ lẹ́yìn tẹ́ gbójú jáde pé ṣé mọ̀mọ́ yóò ní kó bá wa báyìí mọ̀mọ́ máa kó bá yín mọ̀mọ́ ò ní loyalty kankan kò ní integrity kankan ó lè yẹ pé peanut ṣẹ́rí mọ̀mọ́ will betray you because of peanut ó wá betray gbogbo tí mo ẹ wo ẹ̀yin lẹ kú òṣì ẹ kú àlejò ẹ kú ranù ẹ máa bá ranù káàkiri àwa kẹ àwa mà ti mọ àwa ti mọ̀nà àmọ́ orílẹ̀-ègbò we know our mama is on this social media no be church she dey show workings she no dey run here glamorization everybody no she stay on her lane gidigba kò séyàn kankan tó lè ṣí nídìí ìyálàyà ni bẹ́ẹ̀ ni dọ́dọ̀ ni nobody nínú ìyá yín gan cannot run it bẹ́ẹ̀ ni so that is that for that mo kàn ní kí yín pé tẹ́ bá ń ṣe patí tẹ́ ń máṣọ ṣe mọ̀ wọ́n ti dà yín mọ́mọ́ tó ń sìn tẹ́ ń máṣọ tẹ́ ń ṣe patí ẹ pa wá náà ká wá gbẹ́nu sí ẹ kò sí ní tí fi ń ṣèyàn ẹ pè wá ọjọ́ tẹ́ wá ti ẹ sì ń pọ̀ fa ẹ sì ń pọ̀ ẹ wo nǹkan tá a tiẹ̀ fẹ́ wá sọ kọ́ nìyẹn èmi ti kúrò lórí ìyẹn ẹ kú oríire nǹkan tó ju yín bá ṣàbà ti bá bọ̀ ń bẹ́ a máa analyze o analysis is not a sin o so moving on mo rí kọ́mẹ̀ntì kan sìn under post Dorcas well I think the comment is under the video but Dorcas just posted now níbi tí mọ̀mọ́ ti ń praise Dorcas fún ṣẹ́ ribiribi tó ń ṣe ti jakọ́ kì í ṣe ti fracas kì í ṣe pé a fẹ́ búra wa mo ń sọ fún yín categorically ní ọjọ́ tèmi pé Dorcas nìkan ló lè run empowerment lórí social media tí ò ní ní nǹkan kan tí ò ní fi kan pọ̀ kan nínú mi ò rírí ta ni speaker tó kọ́lé fún yàn lórí social tó tẹ̀ ralẹ̀ mi tẹ̀ sọ pé kọ́lé speaker tó ralẹ̀ fún yàn lórí social media ta ni speaker give me one speaker gbogbo speaker Bukky tó tún jáde tó sọ pé àwa ò kí ń ṣe kí ni at the end of the day ṣe bí àpapín náà fowó justice for Mohbad ṣe ìgbà tán ọ̀rọ̀ ojútùú ẹ̀ náà fi wá dà lé Ìyábọ̀ Òjó lórí lẹ́yìn ìgbà tán ti ṣàpapín táwọn èèyàn bá béèrè lọ́wọ́ pé ẹ wá ṣe analysis owó tẹ ẹgbà torí a lot of money náà dá fún wọn ò ní nǹkan kan ṣe o all of a sudden ló sá kúrò ń bẹ nígbà tó béèrè tó ní kán tó wá ṣe third autopsy táwọn èèyàn japa pé ṣe ìyá wèrè ni so kò sí speaker àǹtí mi dẹ̀rẹ̀ lókè ọ̀run àwọn faramádé ọjọ́ tí wọ́n gbé ọmọ Ọ̀ṣàdáre wá ṣóyè yín ṣe rántí àmọ́ nǹkan tọ́mọ yẹn sọ
kò tí ì sí anybody ṣẹ́rí this is where I used to stand tó ti jáde pé Dorcas scam me kò sí Dorcas scam me kò sí anybody nǹkan tó ń pè ní integrity nìyẹn the integrity choke mo ń sọ fún yín tí Dorcas bá jáde lẹ́nu tó ní ẹ dáwó fún kinní kan má dá Ọlọ́run why because kì í ṣe pé èmi ló ṣẹ̀bẹ̀rẹ̀ ó ti ń ṣe tipẹ́ ó ti ń ṣe ṣẹ́rí you cannot trust anybody on this social media except that girl she's 100/100 I swear she know the wọ́n pọ́n yàn lẹ́yìn kó máa pọ́nlá gidẹ̀ kì í betray èèyàn kì í ṣe mọ̀mọ́ tí mọ̀mọ́ bá ti rí pé ò já nǹkan kan fóun mọ̀mọ́ máa throw under the bus ó máa ṣe kí ni ó máa múyàn mi bí mọ̀mọ́ ṣe ń live life ẹ̀ ni ó ní ibi tí mò ń lọ the integrity choke lórí ọ̀rọ̀ Dorcas gbogbo ẹ̀ ó fà count ẹ̀ sílẹ̀ ó bẹ́tà ṣe rí reason tí mo sọ pé ó bẹ́tà kó fà count ẹ̀ sílẹ̀ ni pé tẹ bá lọ dáwó fún èèyàn tó bá ní problem irú láàrin yẹn tẹ lọ dowó bò tẹ bá da 5 million bò ibi tówó yẹn gbà wá ló máa gbà lọ bẹ́ẹ̀ ni because number one àwọn nǹkan tí ò yẹ kó gbọ́ àwọn ọ̀rẹ́ ìtọ́jọ́ mu tí gbogbo wọn ló máa wá àwọn bùkátà tí ò make sense kò ní utilize ẹ̀ dáadáa but tẹ bá dáwó fún Dorcas Foundation wọ́n fẹ́ gba ṣọ́ọ̀bù ni ó máa gba ṣọ́ọ̀bù wọ́n fẹ́ ra nǹkan sínú ṣọ́ọ̀bù ni ó máa rà I mean these are the things tó jẹ́ pé you will know that okay and she go dey show am like this no be ṣeré no be hidden that is her empowerment she will show it like this nǹkan tó fowó ṣe ẹ wo tán Lábìkẹ́ gbà tó wọ́n empower ṣé àárí ṣọ́ọ̀bù ṣé àárí bó ṣe stock ṣọ́ọ̀bù ṣé àárí ìgbà tá Lábìkẹ́ bẹ̀rẹ̀ sí ń tajà ẹ̀ ṣé àárí tó ń jábèlì that is one thing about Dorcas she dey show workings kò dẹ̀ kì í gbowó olówó sá kì í ṣowó yẹn ló fi ń jẹ nǹkan tí ò yẹ most of you nìyẹn that is just it nǹkan tí ò yẹ most of you wọ́n ní mo sọ pé bring any speaker that can run something like that on the social media space àbí speaker tó tẹ̀lé pé ok mo fẹ́ máa ṣàánú èèyàn gbogbo àlà ń powó lórí social media náà èèyàn mélòó ló sọ pé in a month Dorcas ò ṣe rárá láti empower èèyàn kò ṣe rárá ó máa méyàn márùn in a month and this is not be 20,000 come and comment on my comment section no this is like 1 million naira empowerment ṣebí kan mo ṣe gbé sórí page mi sí. These are the differences. Ẹ jẹ́ àfihàn lẹ̀ ṣe ti understand this ẹ jẹ́ àfihàn lẹ̀ èmi sọ pé ẹ mú yàn wá tó jáde pé Dorcas ó scam ẹ wo ti Bukky justice for Mohbad gbogbo owó tán dá àpapín ni ẹ wo tàǹtí mi orí ògbádé Ọ̀ṣàdáre kí lọ́ọ̀ṣàdáre sọ kó tó kú àpapín ni ẹ wo mọ̀mọ́ ò tẹ̀ kí n fowó ṣe anybody láàánú bẹ́ẹ̀ ni tí mọ̀mọ́ bá fún ẹ lówó ó ní nǹkan tó fẹ́ gbà in return ó fẹ́ fún ẹ ní owó òde tòrutòru ni bó ṣe máa ń fáwọn kan nínú owó Nàìjíríà pé kán lọ máa pààyàn kán lọ máa ṣèyàn léṣe sínú ilé that is that but Dorcas is the only person tó máa fún ẹ lówó tí ò ní kí ló pọ̀ ó yá lọ ṣe nǹkan tó fẹ́ ṣe that is one thing I like about her that is that ibi tèmi lọ gbogbo la ṣe fẹ́ dé mo rí kọ́mẹ̀ntì kan ní under post Dorcas mo wá líǹkì kọ́mẹ̀ntì yẹn pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ẹni yẹn sọ pé advert mo ti gbàgbé orúkọ ẹni yẹn advert tí ìbílẹ̀ gbà lọ́wọ́ màmá ó dùn màmá gan wípé the advert really pain màmá kọ́mẹ̀ntì yẹn ṣì máa wà bẹ́ẹ̀ sí mi ò fọkàn sí orúkọ èèyàn tó kọ́mẹ̀ntì pé the advert ìbílẹ̀ collected that ìbílẹ̀'s advert really pain mọ̀mọ́ ẹ sọ pé kí ni mo rí ó ní nǹkan kan tí mo fẹ́ yọ jáde ńbẹ̀ yẹn á jẹ́ pé kí mọ̀mọ́ tó bá Dorcas jà ẹ máa fọkàn bá lọ á jẹ́ pé ìbílẹ̀ ti sọ fún mọ̀mọ́ pé òun ò ní renew contract ṣé ń gbọ́ mi kí mọ̀mọ́ tó bá Dorcas jà ìbílẹ̀ ti sọ fún mọ̀mọ́ pé òun ò ní ṣe kí ni òun ò ní renew contract if you now look at it from this angle Dorcas ò mọ anything ò ṣe mọ̀ pé Dorcas kàn gbé ìbílẹ̀ síbẹ̀ ìgbà tí ìbílẹ̀ ti sọ fún mọ̀mọ́ pé mi ò ní renew contract mọ̀mọ́ máa wò ó pé ṣé ìbílẹ̀ fẹ́ lọ máa advertise lọ́dọ̀ Dorcas ni torí pé Dorcas ló ń post ìbílẹ̀ àǹtí vendor kan bá ti mọ̀mọ́ ti rí pé Dorcas ń post ìbílẹ̀ over and over and over ìbílẹ̀ ò dẹ̀ fẹ́ renew contract pẹ̀lú mọ̀mọ́ I think it's basically pẹ̀lú gbogbo nǹkan tá a ti mọ̀ lórí social media I think it's basically because of the money of advert is too much mọ̀mọ́ kí ló ń ṣẹlẹ̀ àwọn tó ń ṣe physical advert nǹkan báà lè ṣe máa gba 30 million kí ló dé èlò ganan ń talẹ̀ lọ́dọ̀ ìbílẹ̀ tẹ́yìn fún ara yín fẹ́ gba 30 million I think the money was too much for the man it's outrageous ẹ má gbàgbé pé kì í ṣe mọ̀mọ́ nìkan ló ń advertise o in fact mọ̀mọ́ is doing the bare minimum when it comes to advertising for ìbílẹ̀ King Saheed Òṣùpá ó máa lọ sí orí location yẹn báyìí
ó máa ṣe advert, queen mother máa lọ sórí location yẹn báyìí ó máa lọ ṣe advert, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtàwọn influencer kọ̀ọ̀kan tí ìbílẹ̀ ń lò gbogbo wọn ló ń sanwó fún. Imagine Saheed Òṣùpá èló ni mọ̀mọ́ fẹ́ gbà, èló ni Saheed máa gbà, torí kò yé mi. Tí mọ̀mọ́ bá ń gba 30 million, Saheed máa gba 50 million fún advert náà. And in fact mọ̀mọ́ ò lérò compared to Saheed Òṣùpá, bẹ́ẹ̀ ni compared to queen mother. Ṣé ti understand is it? Mọ̀mọ́ thought she's there. Mọ̀mọ́, you are not there, you are not there yet. Ṣé ti understand? Gbogbo overpricing tẹ máa ń gbélé nǹkan kò wọ́ ọ̀tẹ̀, that is it, kò wọ́ ọ̀tẹ̀. Irú deliverance wo lẹ fẹ́ àbí delivery wo lẹ fẹ́ deliver tí Saheed will not beat it times 10 times 30 times 100. Even Dorcas gan máa beat ẹ, bẹ́ẹ̀ ni Dorcas will beat you, you know that. As of right now tí o sì page tí o sì engagement tí o sì kíní kankan, any advert gbogbo èèyàn ọ̀dọ̀ Dorcas ni, àti láyé ọ̀dọ̀ Dorcas, ẹ̀yin ọ̀dọ̀ Dorcas, àwọn ọmọ ayé ọ̀dọ̀ Dorcas, everybody àwọn di campaign ọ̀dọ̀ Dorcas ni. So kò sí advert tí Dorcas fẹ́ rán ọ̀hún sí tí ò ní pick, torí gbogbo èèyàn ganu síbẹ̀ ni. Mọ̀mọ́, you are not there yet. So I think the man opted out of that agreement because I think the first one I think is about 15M. Torí ẹni mọ̀mọ́ ṣe lé PS kúrò, torí PS was not ready to pay the money. Now the money has doubled and Ibile doesn't want to pay it. So Momo now think that since Ibile did not want to pay it and she's seeing Dorcas advertising Ibile, Momo think in Momo's shallow brain, she thought that Ibile want to go and give the advert to Dorcas for the same price of 15M. That is where the fight started. Momo rí pé nǹkan tí Momo kọ́kọ́ ó fẹ́ já vendor ń gbà, ó fẹ́ já vendor. Dorcas nìkan ló wà ní òkùnkùn bí báyìí. Only there is a reason. Dorcas ò gbowó náà, ó kàn post Ìbílẹ̀ ni. But torí pé Ìbílẹ̀ kò san owó tí Momo fẹ́ kó san 30M yẹn. Momo ti rò ó pé ó lè jẹ́ pé Dorcas ló fẹ́ lọ fún ní owó láti máa ṣe advert. Bí Momo ṣe pick ìjà pẹ̀lú Dorcas ni. Bí Momo ṣe pick ìjà pẹ̀lú Dorcas ni. Ṣé o pé Dorcas ò mọ anything? Mi ò dẹ̀ rò pé Ìbílẹ̀ ti reach out sí Dorcas or anything. Dorcas was just doing tiẹ̀. Ó kàn ṣe tiẹ̀ torí pé kíni, torí ó rí bí gbogbo agan la post Ìbílẹ̀ náà, kì í ṣe màmá nìkan náà. Torí pé a rí bí nǹkan tí Lizzy ṣe fún Ìbílẹ̀ kò dá lórí social media, ó fẹ́ bọjà máa yẹn jẹ ni. Torí Lizzy has already told us pé anybody tó bá advertise pẹ̀lú anybody, pẹ̀lú especially Momo, wípé òun máa ba ọjà ẹni yẹn jẹ́, pé òun máa lọ fáwọn vendor. Ẹ rántí pé Lizzy ló sọ bẹ́ẹ̀. So it's common sense for us to be like, since there is peace, gbogbo àwọn vendor màmá ẹ jẹ́ a máa advertise ẹ̀ so that Lizzy ò ní, torí tí gbogbo wa bá dákẹ́, tá bá fi Lizzy lẹ̀, ajẹgbọ́dọ̀ ní Lizzy tó ń wẹ́ ẹni kúnra. Ó ti rí pé ó ti tán fóun, so she's looking for people to pull down. That is why a lot of us do not keep quiet when it comes to Momo's. Àwa gan la tún ṣe Momo lóore. Àwa gangan la tún ṣe kíni, la tún ṣe Momo lóore. So Momo automatically thought that torí pé Ìbílẹ̀, torí pé kò san owó 30 million yẹn, Momo rò pé bóun ṣe fi ìwo bá ẹnu, kóun dẹ̀ sọ fún pé kó san 30 million, kó dẹ̀ san 30 million yẹn. But tó ti rí pé Ìbílẹ̀ failed to pay that 30 million. She thought that Ìbílẹ̀ want to go and advertise pé èlò bí a ti bá Dorcas sọ̀rọ̀ lẹ́yìn pé èlò ni Dorcas ń gbà fún advert. Tó wá rí pé nǹkan tí Dorcas ń gbà is a fraction of nǹkan tí Momo call. Torí ẹ̀ ló ṣe bẹ̀rẹ̀ sí dídí ogun sí Dorcas, ẹ̀yin èèyàn mi. But as of today, Dorcas ò gba ẹni kíní lọ́wọ́ Ìbílẹ̀ o. Dorcas kàn ṣe tiẹ̀ fọ́lọ́run ni o. Gbogbo kó má bàa bọjà máa yẹn jẹ́ o. Dorcas kàn ṣe tiẹ̀ fọ́lọ́run ni. Ibi tí màmá ti miscalculate yẹn, kẹ́ni má nìní. Owó yẹn gbé bá mi bèèrè lọ́wọ́ Momo kan, ó ti dèèyàn mélòó? Ṣé Momo lè sanwó owó yẹn fún yàn? Ṣé Momo lè sanwó owó yẹn fún yàn? Advert nǹkan tó ń ṣe, ó ti dèèyàn mélòó tó gbé advert fún? Àgbo tó ń tà, èèyàn mélòó ló máa tà? Ọjọ́ tí DKY gba àgbo, ṣebí ìjà tí DKY bẹ́ẹ̀ máa ta àgbo, ṣebí ìjà náà bá wọ́n parọ́ mọ́ bọ̀bọ̀ yẹn kó ń jí owó wọn ní. Èèyàn tó tún fẹ́ máa gbà tà l'Amẹ́ríkà, Momo tún parọ́ mọ́ wípé ó ń jà wọ́n lólè, ó ń jí owó. Ṣé ẹ̀ mọ̀ye nǹkan tẹ́ kó fún DKY ni? Ṣé ẹ̀yin ò mọ̀ye nǹkan tẹ́ kó fún? Momo tún parọ́ mọ́, ó tún dìjà. Èèyàn tó tún fẹ́ máa gbà tà nìyẹn. Bá sọ pé èèyàn tó ń sanwó advert,
ìkanra ni mọ̀mọ́ lọ fi mú Dorcas because she thought that it was Dorcas that make ìbílẹ̀ not to pay the money. She's forgetting some things wípé báwo ni ìbílẹ̀ ṣe máa lo bí 100 million 200 million láti rán ní advert, kí ló ṣẹlẹ̀? Èló gan nílẹ̀ tó ń ta? Èló ni Mark fẹ́ gbà tó bá rán ní advert lórí Facebook, tó bá rán ní advert lórí Instagram, tó bá ṣẹ̀dọ̀ bá àwọn influencer gbé kó rán ní advert, èló gan náà fẹ́ gbà? Èló ni àwọn influencer fẹ́ gbà tí mọ̀mọ́ nìkan? Mọ̀mọ́ máa sọ pé Nàìjíríà ò dáa, òun ló dẹ̀ tún gba advert Nàìjíríà tó fẹ́ máa gba 30 million. Ẹ̀dẹ̀ dúró sí lóyìnbó, kì í ṣe physical advert tá bá sọ pé òkè o nǹkan tó yẹ tí ìbílẹ̀ ń ta ẹ máa lọ Nàìjà o, ẹ máa dúró sórí ilẹ̀ yẹn, máa fi àwọn èèyàn náà o, ẹ kàn máa rí share nǹkan tí ìbílẹ̀ bá ti share ni. Ẹ̀dẹ̀ máa sọ pé ẹ bá money estate ra ilẹ̀ o, nǹkan tí mọ̀mọ́ fẹ́ máa ṣe nìyẹn. Àbí kó play ẹ̀ lórí, tó bá ń ṣe show kọ́kàn play ẹ̀ lórí TV, ó ti tán, nǹkan tí mọ̀mọ́ fẹ́ gba 30 million sí nìyẹn. She barely even, she puts the minimal effort when it comes to advertising for ìbílẹ̀. Even Dorcas that is not collecting money gan, Dorcas still puts the advert for head more than everything Momo has done. Ìkanra ló lọ fi mú Dorcas. Ó rò pé Dorcas ló fẹ́ gba advert yẹn lọ́wọ́. Ẹ rí pé nǹkan lọ́wọ́ kan jáde. Ó fẹ́ jábì lẹ́gbà, ó fẹ́ jábì lẹ́gbà. Ìyẹn sọ pé ṣé ìbílẹ̀ sanwó fún mi tábà sọ pé mo fẹ́ jàgbà? Ó ní ṣó sanwó fún mi ni, kí ni mo fẹ́ gbà fún? Ẹ rí pé ẹsẹ̀kẹsẹ̀ náà ni tún màmá tún jáde tó tún bẹ̀rẹ̀ sí ń drag ìbílẹ̀ tó sọ pé EFCC ń wá kọ́ máa ra lẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe ti rí. Àjẹké lánàá ọmọkúlé ni. Kọ́mẹ̀ntì yẹn ló reverse mi bá pé ẹ wo nǹkan pattern tí mọ̀mọ́ ló ń bẹ̀ yẹn. Ó ti rò pòkè ta ni ìbílẹ̀ tún lè gbé advert fún. Tí ìbílẹ̀ ò bá fẹ́ san 30M, ta ni ìbílẹ̀ tún lè gbé advert fún. Ó wá rí pé Dorcas is the only person. Torí ẹ̀ ló ṣe wá attack Dorcas. Tó bá jẹ́ pé yàn míì ni, mọ̀mọ́ máa attack ẹni yẹn náà. Mọ̀mọ́ is a person tó jẹ́ pé kì í ṣe pé Dorcas lọ bá ìbílẹ̀ pé ẹ fún mi ní advert. The man cannot pay the money. The money is ridiculously too high. It's ridiculously too high. Kí ló dé? Tẹ́ bá gba 30 million lọ́dún yìí, ọdún kan nìyẹn o. Ẹ̀yin èèyàn, ọdún kan nìyẹn o. Tẹ́ bá gba 30 million lọ́dún yìí, tó bá di next year, ẹ tún máa sọ di bí 40 million àbí 50 million. Ẹ máa ní nǹkan tẹ́ fẹ́ gbà nìyẹn. It's ridiculous. At one point, the man is going to stop. Ṣé mo pé the same ìjà tí PSC tó bá mọ̀mọ́ já ni pé owó tẹ́ pè yẹn ibo mo ti fẹ́ rí, èló ni mò ń talẹ̀. Èèyàn PSC ń talẹ̀ 500,000, 1 million, 2 million, 3 million. Ibo lẹ ti fẹ́ kó máa rí 15 million láti wá ṣe advert. Mọ̀mọ́ àdè máa sọ pé gbogbo àwọn tó ń ralẹ̀ lọ́wọ́ ọmọ ìwé ni. Ìbílẹ̀ has been ẹni ò mọ̀ ti PS o, but ìbílẹ̀ has been in existence for a long time. Èmi gbá research débẹ̀ ẹ mọ̀ mi. Ọjọ́ tí Lizzy ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìbílẹ̀ ni mo ti gbá research. Àwọn èèyàn mọ̀ ìbílẹ̀ dáadáa. Ẹ̀yin kọ́ lẹ gbé ìbílẹ̀ wá sí limelight. Ọmọ ìwé mélòó ló lè ralẹ̀ lọ́wọ́ ìbílẹ̀? Ìbílẹ̀ ń talẹ̀, ó ń talẹ̀ náà. Ẹ̀rí estate tó ń ta ni. Èló gan lèèyàn fẹ́ fi ralé lọ́dọ̀ ìbílẹ̀ tó máa wá kó di 30 million tọ́ntọ́n. Ṣé kò ti pọ̀ jù ni? Ṣé máàkì gan, the highest money tó máa sọ lọ́dọ̀ máàkì gan, I think it's 1 million naira. The highest. Èló gan ni YouTube máa fi rán ní ad? Èló ni gbogbo wọn fi rán ní ad? Tẹ́yìn máa kàn jókòó síbì kan, tọ́kàn máa kó owó yẹn. Iṣẹ́ ìbílẹ̀ gan, ṣé ó jẹ́ 30 million lérè lórí ilẹ̀ ẹyọ kan tó bá ta? Ṣé ó rí 30 million jẹ? Máa dúró iṣẹ́ tí ìbílẹ̀ máa ṣe kó tó lè rí èrè 30 million. Kó wá kó fẹ̀yìn kìṣì, ó lọ́mọ, ó níyàwó, ó ní security, ó ní gbogbo nǹkan, ó ní workers àti gbogbo ẹ̀. Èló láwọn workers ẹ̀ ń gbà, àwọn kan tó wà bẹ́ẹ̀ lójoojúmọ́. Think about it. Ìkanra yẹn ló wá fi mú Dorcas pé ó lè jẹ́ pé Dorcas fẹ́ jábẹ́ ń dán ọgbà, and it's not like that. The money is too much. Nǹkan tí PS fi lọ nìyẹn, nǹkan tí ìbílẹ̀ náà fi lọ nìyẹn. Ẹ ti wà greedy jù. Ẹ ti wà very, very greedy jù. That is a typical Nigerian for you. The price is too much. You are so greedy. Kí ló dé? Ṣé ẹ̀yin lè bímọ kó jẹ́ ọmọ yín ló fẹ́? Èló lẹ́ ń gbà lọ́wọ́ Tina?
kó jẹ́ ọmọ yín ló fẹ́ ṣe advert ẹ máa sọ pé kó lọ mú 30 million wá tẹ́ bá nírú ọmọ bẹ́ẹ̀ yẹn tó ń ṣoríire bẹ́ẹ̀ yẹn máa sọ pé kó lọ mú 30 million mọ iye mílíọ̀n tẹ́ máa kàkẹ́ tó dé 30 ni. Who did mama think she is? And the man opt out. The same thing ní PS ṣe ń bẹ̀ yẹn nígbà yẹn ó lóun ò ní 50 million ibo lòun ti fẹ́ rí 50 million yẹn ní ìbílẹ̀ ẹ̀kọ́lẹ̀. Now ó tún fẹ́ gba 30 million within a space of 1 year. Kí ló ṣẹlẹ̀? Àwọn ọmọ ewé ra lẹ̀ kò sí anybody tó mọ̀ àwọn ewé mélòó ló ra lẹ̀ kọ́mú receipt wọn jáde. Mọ iye tí ìbílẹ̀ fi ń talẹ̀. Ṣé ẹ̀yin gan máa pa 30 million máa lọ kó fún èèyàn kan? Èló lẹ sọ pé ẹ fi lọ Tanzania fún wedding ìyàwó ṣebí 10 million torí pé ẹ̀dẹ̀ fẹ́ familiarize ara yín dẹ̀ ni. Tẹ́tún mọ́mọ́ dání bí ẹ máa fi rí artist kan tẹ́ máa fọmọ yín kọ́ lọ́rùn. 10 million lásán lẹ́ná jẹ́ ká gbádùn lórí social media ní nǹkan tó yẹ pé wọn ò pè yín sí ẹ̀yin fara yín lẹ lọ́bì nípa ẹ fẹ́ lọ. Àtẹ̀mọ̀ bí ó pé 10 million èló ni flight ticket sí Tanzania wọ́n fún yín accommodation wọ́n fún yín food wọ́n fún yín gbogbo ẹ̀ airport pick up àti gbogbo ẹ̀. Àti wọ́n gbé kẹtì ẹ̀gbọ́n hòtẹ́ẹ̀lì fún ara yín gan anything tẹ́ bá máa gbà ẹni ẹ̀ ná 10 million ẹ máa ń sunkún lójoojúmọ́ ni ẹni ẹ̀rọ oúnjẹ jẹ́ ń bẹ̀ 10 million nìyẹn o. Tó dẹ̀ pé wọn ò pè yín ẹ̀yin lẹ pera yín mo gbọ́ mo yà lẹ ṣe fún wedding Priscilla àti Tanzania wọn ò pè yín o. Ẹlẹ́ẹ̀ná 10 million ẹ sunkún lórí ẹni wọ́n ṣe yín dáadáa ẹ̀rọ oúnjẹ jẹ ẹ sọ̀rọ̀ Fọlá tani ẹ ṣé ṣáárà ọ̀nà kò séyàn tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀ mẹ́yẹn kò séyàn tẹ́ ẹ fẹnu bàjẹ́ kún ìmọ̀dàgbẹ́ fẹnu bàjẹ́. Wọn ò dẹ̀ pè yín ilé àná ọmọ ẹnìyẹn kò sí nǹkan tó yẹ kẹ́ ẹ lọ ṣe ń bẹ̀ ẹ lọ bẹ̀ ẹ tún mọ́mọ́ yín dání ṣọ́ pé yín ni ẹ sunkún torí 10 million lórí social media ẹ wá expect kọ́mọ yẹn kó 30 million lẹ́ lóde ẹ̀yin náà ẹ rò ó náà kò ṣe advert lọ́dọ̀ Dorcas o get it into your dumb skull kò ṣe advert lọ́dọ̀ Dorcas ẹ kàn lọ́ọ́ fi kanra yẹn mú Dorcas nítorí pé ẹ rò ó pé Dorcas ló fẹ́ lọ gbé advert fún you thought because you want to force him to pay that money to you. Kò dáa náà ẹ fi ṣírò ọmọ yín mélòó ló ń tó bá pọ̀ ọmọ yín ní irú ìbílẹ̀ lọ́mọ tẹ̀bí irú ìbílẹ̀ lọ́mọ ẹ̀yin gan ni èlò gan nìyá ìbílẹ̀ gan tó bi tó rèézì ẹ̀ èlò ló fẹ́ gbà èlò ló ń fún yẹ. Irú advert wo lẹ̀ ń ṣe kọ́ ṣe advert YouTube mọ́ Facebook mọ́ gbogbo ẹ̀ papọ̀ èlò ṣì nìyẹn. Ẹ ti rí pé mọ̀mọ́ nǹkan tó ń ṣe if she cannot get away she will come to attack you. Bó ṣe attack ìbílẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ló ṣe attack Dorcas because she thought that ó fẹ́ lọ gbé advert kì í ṣe pé ìbílẹ̀ Dorcas lọ bá ìbílẹ̀ o but ó rò pé since tí ìbílẹ̀ ò ṣe tán 30 million yẹn á lọ sán níbòmíì ó dẹ̀ rò pé the suitable candidate for that advert is Dorcas tó sì ṣe kinní lórí social media torí ẹ̀ ló ṣe attack àwọn méjèèjì. That is it. This woman knows exactly what she's doing. Ó ní mo sọ fẹ́yìn ọmọ Ewúrẹ́ pé mọ̀mọ́ yín máa tà yín torí peanut fún torí right now she's desperate kò sówó lọ́wọ́ ẹ̀ kò sí page ló ń generate owó fún yín kò dẹ̀ sí page lọ́wọ́ ẹ̀. Right now she's desperate desperation ló lọ mú mọ̀mọ́ kó lọ máa fẹnu bolẹ̀ kájẹ́ lọ máa ké ebi jẹ níwájú Lizzy. She will sell all of you gbogbo ẹ̀yin pàṣọ ọ̀rọ̀ ayé yín ti bàjẹ́ lọ́dọ̀ Ṣọlápẹ́ rò pé Ṣọlápẹ́ is very very smart mọ̀mọ́ yín dẹ̀ rè wọ́n máa ń finger brain ní àwọn wọ́n re mọ̀mọ́ yín ẹ̀rí àwọn warriors lọ́nà comment wọ́n ti ń re mọ̀mọ́ yín síra ẹ wo ayé yín ti bàjẹ́ ẹ ti fi iná sórí òrùlé sùn with kí Ṣọlápẹ́ sọ fún mọ̀mọ́ pé mọ̀mọ́ ẹ má wọrí máa fún yín ní bẹ́ẹ̀ 15 àbí 20 million mọ̀mọ́ máa gbà á lọ́wọ́lọ́wọ́ ẹ̀ because she is desperate ó dẹ̀ máa ta gbogbo yín fún ni gbogbo ẹnu yín tí gbìn yín fi bóòṣà ẹ máa fi gbolẹ̀ wájú Lizzy ẹ má wọrí ibẹ̀ láwa yìí náà no be here we dey. You go feel am as if you want to die, but you no go die. Manage. You go feel am. Tẹ́ bá ṣáà rí pé fèsì oníkálukú ó ń trend online. Ìyá wọn ló lọ tà wọ́n. Kò yẹ kí yẹn kó tún lè àbí kó jẹ́ ṣòro. Mọ̀mọ́ wọn ti lọ tà wọ́n o.